Ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire àti rí ọmọ Yorùbá tó lè bá wa ṣe keyboard. Òyìnbó India ló bá wa ṣe keyboard tí a mọ̀ rí tí a tẹ̀gbéṣẹ́ fún tó ṣe ta nípa àfẹ́ èèyàn dúdú ló yẹ kó ṣe. Ẹ wo bí a ṣe ń jìyà fi ń kọ̀wé. Bí mo ṣe ń kọ orúkọ ẹ̀yin akẹ́kọ̀ọ́ yege bí mo ṣe ń kọ nìyẹn. Ẹ máa rí pé mò ń mú ní kọ̀ọ̀kan, mò ń lọ mú kọ̀ọ̀kan, mò ń tò, mò ń mú kọ̀ọ̀kan, mò ń tò, mò ń mú, mò ń tò. Ẹ ṣáà rí bí mo ṣe ń tò. Tí màá ti wá ṣàtọ́ bí mo ṣe wà yẹn pé mo fà mọ́ra báyìí sìn kí lè bá rí dáadáa ní o. Èmi tí mo bí tí kọ̀ọ̀kan wà. Bí mo ṣe ń mú tí mò ń tò ní kọ̀ọ̀kan nìyẹn. Tí n bá tò tán, ẹ rí, màá ṣe wá mú. In fact, ó yẹ kí gbogbo akátẹ̀ mọ̀ wípé kò easy láti máa tò kíní ní kọ̀ọ̀kan. Ohun tí yàn máa fi ìṣẹ́jú kan type, èmi á fi odidi ọjọ́ kan fi ṣe. Eléyìí tí ẹ̀ ń wò yìí tẹ̀rù tí ẹ̀ ń wò tó ń yára yìí kò yára bẹ́ẹ̀ o. Mo fast forward fídíò yìí ni. Mo á lé ohùn sí lórí, mo fast forward fídíò yìí, màá lé. So nísìnyí bá ti wá tò tán, màá zoom ẹ̀. Ẹ máa mo fẹ́ zoom ẹ̀ sí o. Màá zoom ẹ̀. Tí màá ti zoom ẹ̀ tán, ṣé rí mo yín zoom ẹ̀ yẹn? Ẹ rí mo yín zoom ẹ̀ yẹn. Màá zoom ẹ̀ tán, màá tún ṣèṣe wá máa tò. Mo ti ṣáájọ́ báyẹn o. Ẹ rí pé mo ti ṣàwọn jọ, mo ti fẹ́ kọ́, mo ti ṣáájọ́. Màá ṣe wá máa tò ní kọ̀ọ̀kan. Ẹ rí mo yín tò. Kò yára tó yìí o. Mo fast forward fídíò yìí o. Mo lé ohùn sí lórí ní lábẹ́ ni o. Ẹ rí mo yín tò. Tí màá ti wá tò tán, màá balance ẹ̀. Ẹ máa rò bí mo type ẹ ni. Lẹ́yìn màá máa fà síra wọn. Ẹ máa rò bí mo space ni. Mi ò space, mò ń tò ni ẹ rí. Èyí tí wọ́n máa type, tí wọ́n máa space, tí wọ́n máa type, tí wọ́n máa space. Èmi ni mò ń bí wọ́n máa ń tò kẹ̀kẹ́. Wọ́n máa ń tò spoke kẹ̀kẹ́, bí wọ́n máa ń sọ. Ni mo ṣe ń tò. Bí wọ́n máa ń tò igi. Bí wọ́n fẹ́ ṣa igi jọ kí wọ́n dì. Bẹ́ẹ̀ ni ẹ rí. Ìyẹn máa jìyà báyìí fi kọ kíní ìtàn. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ yege tí ó máa sọ pé orúkọ mi èyí tó yẹ kó wá síwájú ni, èyí tó yẹ kó lọ sẹ́yìn ni. Ẹ lè ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ kọ orúkọ yín fún wa la ṣe ń ṣe. A máa ṣe tán, ẹ máa ní pé no, surname ló yẹ kó wà níwájú, kíní kan ló yẹ kó wà lẹ́yìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, afọlọ́run bá bẹ̀ yín. Ẹ̀yin tí à ń kọ orúkọ yín, orúkọ tí ó yẹ kẹ́ fi lẹ̀ fún wa ni kẹ́ fi lẹ̀ fún wa. Tí a bá ti ń gba orúkọ yín, tí a bá fẹ́ kọ́ ẹ̀kọ́ Aebajiogbe, orúkọ tí ẹ̀ ń lò gbogbo nìkan fún wa. Kì í bá ti wá kọ orúkọ yín tán, ẹ máa ní pé orúkọ mi kọ́ nìyẹn. Mi mọ̀ kí bẹ́ẹ̀ ni. Mo wá fẹ́ bá mi change orúkọ mi. Orúkọ ò lè change mọ́ o. Mo fọlọ́run bá bẹ̀ yín. Ẹ̀yin tí a bá ti ń wọlé láti kọ́ ẹ̀kọ́ yìí, orúkọ yín gangan ni kẹ́ máa fún wa. Ẹni tó bá ní ó fẹ́ change orúkọ ẹ̀ kò lè change orúkọ ẹ̀ mọ́. Orúkọ tẹ́ fún wa yẹn òun la máa gbé sórí certificate yín. Àfi tí ẹ bá fẹ́ gba certificate mọ́. Ṣé ẹ rí pé kò easy? Ẹ wo. Lẹ́yìn ẹ̀yin náà wo báyìí pé ẹ rí pé yín tò. Tí a bá tò tán, a ṣe máa balance ẹ̀ dáadáa. Ẹ máa rò bí a type ẹni. A tún máa fà lọ sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àwọn kíní wọ̀nyí nù. Tí ló fi dàbí pé bóyá à ń type ẹ̀. Ṣùgbọ́n a type ẹ̀. Tí a bá ti kọ́ tán, irú ibi tí a kọ́ dé yìí nísìnyí. Ẹ máa wá rí wípé a ṣẹ̀ṣẹ̀ máa gbé àwọn ìta ti tò yẹn. Àti orúkọ yẹn ti wà lọ́tọ̀ọ̀tọ̀. A máa fà sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ẹ máa rò bí a space ẹ̀ ni. A bá fà sẹ́gbẹ̀ẹ́ ara wọn, rò bí a space ẹ̀ láì mọ̀ pé ọpọlọ la fi space ẹ̀. Tọ́lọ́run bàbá fún wa ní ọpọlọ tẹ́lẹ̀ ńkọ́. Kí la fẹ́ máa ṣe nìsín tí ààrẹ ọmọ Yorùbá tó máa bá wa ṣe. Lẹ́yìn a ṣe máa tò. A máa mú ẹ̀rí bá ṣe mú. A máa copy orúkọ yín, àgbésábẹ̀ torí alphabet òyìnbó. A máa copy ẹ̀, àgbésábẹ̀. Tẹ́lẹ̀ bá yẹn ń tò orúkọ yín ní kọ̀ọ̀kan nìyẹn. Ẹ̀rí. A máa gbé Aebajiogbe sókè. A copy ẹ̀, àgbésábẹ̀. Ẹ̀yin náà rí. Ẹ rí pé iṣẹ́ kékeré kọ́. Ẹ wò. Ọ̀run máa ń ròyàn gbà mí, ẹ̀yin á ròyàn. Ebi á pààyàn, ibẹ̀ la máa ti jẹ oúnjẹ àárọ̀, ibẹ̀ la máa ti jẹ oúnjẹ ọ̀sán, ìdí la máa ti jẹ oúnjẹ alẹ́ náà. A tún máa sùn, a máa jí lóru, a máa tún bọ́ sí díẹ̀. A máa ṣàwá gbé síbi list yín. Lẹ́yìn tí a bá gbé síbi list yín tán, a tún zoom ẹ̀, a tún bẹ̀rẹ̀ sí ní tò. Ẹ máa rò bóyá kọ̀mpútà ló tò. Ṣé ẹ rí bí kọ̀mpútà kan ló tò? Ṣé ẹ ti rí sí bí kọ̀mpútà kan ló ń tò? Ọwọ́ òun la fi ń tò nǹkan nínú corel draw. Ṣé ẹ ń rí báyẹn? Àbẹ́ ẹ̀ rí dáadáa. Tẹ́nìkan bá tẹ̀yìn wa, àwa náà fọgbọ́n yínra wa. Èmi mọ̀ pé bóyá àmàlẹ́ni tó máa bá wa ṣe keyboard tó jẹ́ ọmọ Yorùbá. Ẹ ti rí bẹ́ẹ̀ nísìnyí. So a dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ó dàbọ̀.